mi dẹ̀ mọ ara mi. Sórí nǹkan tí mi bá ní ṣe fún ẹ má ṣe fún mi. Wá rí pé ọjọ́ tí mo ti ń dá ogun mi anybody rí pé kẹ́ wá gbèjà mi or kẹ́ wá speak in my favour. Bí ọdún ọ̀kẹ́ owó mi ò ní rí ibi tí wọ́n ti ń ṣépè fún ẹ àbí tán ti ń ṣépè fún ọmọ ẹ ibi tán ti ń kọ RIP fún ẹ bí ọdún ọ̀kẹ́ owó mi ní ṣe advert níbẹ̀. Ọmọ bíbí ire ni mí, ìyá tó dáa ló bí mi, bàbá tó dáa ló bí mi. I know the spiritual consequence of every action téèyàn bá take nílé ayé. You don't understand? I know spiritual consequence of every actions téèyàn bá take nílé ayé. It's fine, I like you. If you like me in return, I don't know. But bí ọdún ọ̀kẹ́ owó èmi ò Lizzy mi ò lè gbé advert mi lọ sí tán tí ń ṣépè fún ẹ o àbí tán tí ń ṣépè fáwọn ọmọ ẹ. Èmi ò lè ṣe o, èmi lèmi ń sọ o. Tó bá rí case àwọn FM tó ṣẹlẹ̀ recently Yaladuke, I was saying it or I was telling people I cannot throw FM under the truck. Femi Adebayo, I can never throw him under the truck. And I keep saying he's a good man to me, he's a friendly person to me. And I offended many people on that topic. But ó pay me. Mi ò lè fi búburú san oore. Mo wá mọ FM rí o, mi ò mọ FM rí o, which is Mr. Femi Adebayo. Once you are my own colleague, o ní bá mi bí tí wọ́n ti ń ṣe aburú fún colleague mi o. O ní bá mi bẹ̀. Biodun, if truly this is your page, I am going to pay you back in your own coin. Mo wà fún ní wà ló ń jọ̀rẹ́, ẹ mọ̀ mi fún wà mi, èmi náà mọ̀ yín fún wà yín. Ó ti yé, let me play this to you. Ẹ bá mi tag sí mama. Biodun ṣe wọlé lé. I'm coming. Jẹ́ wo. Ìwọ ni ọjọ́ wo rèé jájọ wò. One day ago, 24 hours ago. Okay, ìgbà tó tiẹ̀ tún ṣe RIP. Ìgbà tó ṣe RIP gangan ló post ẹ̀. Okay, ó ti yé mi. So ìgbà tó ṣe RIP gangan ló post ẹ̀. Ṣé ti rí ẹ̀yin èèyàn rí abẹ́ rí? Ṣé rí? Biodun, I'm going to do the same thing to you. I will do the same thing to your children. Omo Jomolo. That does not mean that I hate you. I didn't hate you and I will never hate you. I like you. You know I like you so much. But I will do the same thing to you, your husband and your children. What you just did. So watch out for it. I don't have much time to discuss. I will just do mine back to you, your children and your husband. And note, that does not mean that I hate you. It's just that you want nobody RIP. RIP àwọn ọmọ àtọkọ ẹ wà mọ bó ṣe rí lára. You don't understand? That does not mean that I hate you. It's just that I need láti tún ayé ara wa ṣe. You see, government cannot help us. Ibi tí Yoruba film industry dé, ibi tẹ́ bá dé ló wà. Sórí mindset yín, òun níbi tẹ́ wà. Tó bá rò wípé o ní láti pààyàn kó tó jẹun, ọ̀run máa ṣílẹ̀kùn fún ẹ. Ǹjẹ́ orí èmi kémi wá lọ sọ́dọ̀ ẹni tí ó ṣépè fọ́mọ ẹ àbí tó ń kó RIP fún ẹ kí wọ́n ní kó wá bá mi polówó aṣọ, èmi ò lè ṣe. Èmi ò lè ṣe. So what you just did on Akim Befro, I will do the same thing to you. I will do it on Instagram, I will do it on Facebook. And I will do it for you, your children and your husband. Anywhere you want to go in the whole world, you are free to go. But that does not mean I hate you. But I just want to, I want to control people in a positive manner. You don't understand? I want to rearrange and reset dead brains of people like you. Thinking wípé, ó ṣe jẹ́ time Takimu kọ RIP for Tami. Ló wá share sórí page ẹ̀. Wọ́n ṣe RIP tiẹ̀ náà sì wà mọ́ bó ṣe rí lára. Ó rí pé mi fi bò because ọkàn mi mọ́. I'm a very straightforward person. I'm a truthful person. Mi mọ̀ bó ṣe ń fìyàn sínú. Mi mọ̀ bó ṣe ń hold grudges against èèyàn. Mi mọ̀ bó ṣe ń ṣèkà fún yàn. Sórí nǹkan tó ṣe yìí nsìn. Báyìí pé Ìyábọ̀ Òjó ni. Ó máa lọ sínú group. A fún ẹni bí a week. Wàá kọ́ rí pọ́n bully ẹ̀, wàá kọ́ rí pé marriage scatter. Wàá rí pọ́n bully àwọn ọmọ ẹ̀, wàá rí pọ́n èmi ò ṣe bẹ́ẹ̀. When you come, I will serve you. And for the fact that ìgbà tí Akim ṣe RIP ọ̀tá mi,
ló ṣe bẹ́ẹ̀ yẹn bí ọdún máa ṣe tèmi padà o kò bá jẹ́ pé a jọ ń celebrate ara wa má celebrate mi èmi náà ní celebrate ẹ mọ́ èmi ò ń celebrate olórí burúkú èèyàn èmi ò ń celebrate ọ̀tá mi èmi ò like èèyàn níkà kó má jẹ́ mi ló ṣe fún kó ṣe fárata mi ní kí ẹ mọ̀. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ ní fídíò tí ẹ ṣe òótọ́ yìí lórí ọ̀rọ̀ bí ọdún òkè òwò kí ni o ti ẹ lérò lórí ọ̀rọ̀ arábìnrin yìí. mi ní kí that is one thing about me mi ní kí ẹ mọ̀ and I need to do this show on TikTok as well give me that my iPhone I don't even tí bá tiẹ̀ ti dá ẹ lóhùn tó ti bẹ̀rẹ̀ ariwo màá wá later explain máa dá ẹ lóhùn máa ṣe tèmi padà fún ẹ don't worry there má worry.